ọmọ ọdún mẹ́rin tí o lè struggle, ọmọ ọdún mẹ́rin tó jẹ́ pé ó yẹ kó sì wà nínú ilé kan máa daṣọ bò mọ́ra nínú òjò, wọ́n kó wọn wọnú igbó lọ, wọ́n nà wọ́n dà wọ́n nù, wọ́n na àwọn tíṣà wọn níṣẹ́jú wọn. Subhanallah. tó bá wẹ̀ o lè pè mí ní gómìnà ẹlẹ́kún, káwà bẹ́ẹ̀ lọ́nkọ́ fọ́ sẹ́ẹ̀ nínú ilé yín, káwò bóyá wà máa rẹ́rìn. Ó yá pè mí ní gómìnà ẹlẹ́kún, mo ṣe ń sọ̀rọ̀ yẹn, àwa máa bẹ́ẹ̀ lọ́nkọ́ fọ́ sẹ́ẹ̀ nínú ilé yín, bóyá wà máa rẹ́rìn. Ó máa ṣe o. ṣùgbọ́n ṣé kí wọ́n tàn yín, Nàìjíríà ti tán wàláhì tàlá. Ọ̀rọ̀ tí Abdulrahman sọ yìí, kò sí olúwa ẹ̀ nínú ayé tó bá jẹ́ ẹni tó jẹ́ pé ẹ̀jẹ̀ ló ń rọ̀ lára yóò mọ̀ wípé nínú àdánwò tó tóbi la wà ní Nàìjíríà, inú ogun tí ò ní ìtumọ̀ tó lé ní o, ogun tí ò yé wa, tí ò yé àwa gangan tí ń jà, inú rẹ̀ la wà. Torí bá a bá bí àwọn tí wọ́n jẹ́ olórí pé kí ni solution, wọ́n àmọ́ àwọn tí wọ́n jẹ́ olórí wa solution sí ìṣòro yìí, sí problem yìí kò yé àwọn náà, wọ́n àmọ́. Bí èèyàn bá mọ bí gbogbo wa sì wà nínú ìpayà tó ní Nàìjíríà, ó dáa náà níbo la fẹ́ sá lọ. Ibi tá ti ń lò sẹ́mi nìyẹn, ibi tá ti ń sọ̀rọ̀ ajé nìyẹn, ibi tá ti ń jẹ́ èèyàn nìyẹn, níbo la wá fẹ́ lọ. Ó ní agbára gan, ó le púpọ̀, ó ba etí jẹ́, nǹkan burúkú sì ni. Ṣùgbọ́n kò sí bí nǹkan ṣe lè le tó, Ọlọ́run bá àlejò ọlá le jù bẹ́ẹ̀ lọ. Bí nǹkan bá ga tó ya ìdálẹ́ lẹ́nu, Ọlọ́run bá ga jù bẹ́ẹ̀ lọ. Bí nǹkan bá tóbi táwọn pé eléyìí ṣe tóbi tó yìí, Ọlọ́run tóbi jù bẹ́ẹ̀ lọ. Bí nǹkan bá ga ta pé abẹ́rẹ́ wa rí kíní yóò hàn lágbára pọ̀, agbára Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Eléyìí náà ni faith ta ní, eléyìí ni iman ta ní, eléyìí ni ìdúróṣinṣin ta ní, látara pé àkókò lè sákò lábẹ́ sánmà, níbo jẹ́ bábẹ́ sánmà náà lórí ọba àlejò láfi wá sí. Ibẹ̀ náà sì làwọn aláburú yìí wà. Ẹ wo àwọn ẹ̀dá Ọlọ́run tí wọ́n jáde nílé sọ fún ìyàwó, sọ fọ́mọ, sọ fọ́kọ, tí ọmọ sọ fáwọn òbí pòun lọ léèwé. Ha! Inna lillahi wa inna ilayhi raji'un. Tó bá jẹ́ pé nǹkan kan ló bá ṣẹlẹ̀ níjọ́ náà tí wọ́n lè rí bí jáde, wọ́n ní mọ orí tó tóbi tó lọ́wọ́ gbé tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ tó lọ́n pa fún wọn. Ẹ wo bí wọ́n ṣe pa ẹwọ́ Ọlọ́run yẹn, ẹ wo bí wọ́n ṣe pa ẹ̀dá Ọlọ́run yẹn, ẹ wo bí wọ́n ṣe in fact kò yí ẹni kankan. Ó dàbí ọ̀rọ̀ tí Abdulrahman sọ láìpẹ́ yìí, wàláhì kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí. Tí wọ́n bá rò pé ó gbọ́n bẹ̀, ọwọ́ àwọn tá a lè rò pé wọ́n wà nínú fàyàbalẹ̀, ó láwọn tí ì ṣe pé Nàìjíríà lájọ ń gbé. Àwọn tá a jọ sí Nàìjíríà, àwọn nìkan láti tó wọ́n free. Pàápàá jùlọ àwọn tó ń gbé diaspora. Irú àwọn tó a jọ wà láfíríkà bí, gbogbo àdánwò tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa kò ṣẹlẹ̀ Kútọ̀nù, kò ṣẹlẹ̀ ní Togo, kò ṣẹlẹ̀ Ghana, kò ṣẹlẹ̀ Côte d'Ivoire, kò ṣẹlẹ̀ káàkiri gbogbo àwọn kọ́ńtì tó wà ní Áfíríkà. Nàìjíríà yìí nìkan, ibẹ̀ láti ní ìṣòro tó lágbára tó lé, ẹni wa ò balẹ̀ rárá. Ẹ̀bẹ̀ tí mo kàn ń bẹ Ọlọ́run, tí mo sì ń bẹ gbogbo ènìyàn, Ọlọ́run lákòókò bẹ tó náà ní protector. Nǹkan kan ọ̀sẹ̀ yẹn, kullu ma qadara Rahman maf'ul. Ní tó bá ti wà ní kádàrá rẹ̀, tó bá ti kọ́ mẹ́rú, òun náà ní máa ṣẹlẹ̀ sẹ́rú. Àmọ́ Ọlọ́run pẹ̀lú wa o, Ọlọ́run pẹ̀lú wa o. Ẹni tí ó bá nírú aṣọ ni ò ní bìkítà o, ìpè ká sọ ya o. Ẹni tí ó bá nírú àwo, òun ni ò ní bọ́dà pé ká wọ́ fọ́ o. Kò sí ẹ̀dá náà láyé tó bí ọmọ, tó ṣe wàhálà lórí ọmọ, tí ó fẹ́ kí mùsíbà ọ̀sọ́ wọn o. Kò sí ọmọ kan nínú ayé tó lè nífẹ̀ẹ́ àwọn tó bí, tí ó fẹ́ kábúrò ṣe bàbá àwọn sì yá àwọn. Àwọn èèyàn yìí bẹ́ẹ̀ mo ti ẹ̀ kọ́kọ́ kí Ọlọ́run lára Abdulrahman sọ̀rọ̀ kan tó move mi. Ó ní gbogbo ètò òṣèlú and campaign ni kíkà kó suspend ẹ̀. Ẹ̀dẹ̀ rántí nínú àwọn tí ń campaign fún sẹ́yìn ní Abdulrahman wa. Eléyìí o lè yàn fi mọ̀ pé aláàánú òun ló lè lead wa. Nàìjíríà láti rí pé àwọn tí wọ́n dájú jù, àwọn ni wọ́n ready láti sọ lórí wa ní Nàìjíríà àti ní gbogbo state. Ẹ wo statement tó jáde lẹ́nu Abdulrahman, ẹ wo tí Abdulrahman sọ pẹ̀lú bólú ọba àlékè ọlá ṣe pẹ̀lú ẹ̀tọ́ tọ́lọ́ ọba àlékè ọlá gbà fún tó. Abdulrahman sọ̀rọ̀, ó ń sun ẹkún, ẹ wo tó ní ọkàn òun ṣe, ó ní ọkàn òun wà òkè, ó ní ọkàn òun banújẹ́, ó lọ́kàn òun sí nínú ìdùnnú, bẹ́ẹ̀ ni ọkàn ẹnikẹ́ni ò sí nínú ìdùnnú. Èmi tẹ́lẹ̀ jókòó yìí, ìyàtọ̀ sáwọn kí Ọlọ́run tó ní ọba àlékè ọlá fún mi, ẹ wo àwọn ọmọ àgbẹ̀ká tọ́lọ́ ní kí gbogbo àwọn ẹrú yókù tì mí. Bẹ́ẹ̀ náà lọ gbọ́ ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ ní Nàìjíríà. Ọlọ́run àbíọ́, Ọlọ́run àjẹ́ kankan, Ọlọ́run àmọ́ kankan, Ọlọ́run àtún kankan, ìrẹ́lọ́ba tó ní ọkàn àwọn ẹrú rẹ̀ ni wọ́n, ìrẹ́lú sì lọ́kàn wọn. Dákùjọba wa tó jẹ́ àti wọn. Báwa fún wọn ní deliverance lẹ́mí, báwa mọ̀ọ́mọ̀ fún wọn ní àánú kí wọ́n lè láàánú ẹni tí ń lo ẹ̀mí bí ẹgbẹ́ wọn. Ọlọ́run dákun ṣàánú wa, Ọlọ́run fàánú rẹ pẹ̀lú wa, Ọlọ́run ṣe wá lẹ́rù rẹ tó yọ́nú sí, Ọlọ́run ṣàánú wa Nàìjíríà. Eléyìí náà ní jẹ́ ká máa bẹ àwọn tí wọ́n lead wa lórílẹ̀-èdè Nàìjíríà, ẹ ràn wá lọ́wọ́, ẹ ṣàánú wa, ẹ má jẹ́ ó jẹ́ pé tẹ́ máa fi lá wa lójú nìkan lówó. Ní gbogbo ìgbà náà ìròyìn wo náà là ń gbọ́ tó jẹ́ ìròyìn ìdùnnú, ọ̀rọ̀ tí ò dá lẹ́ ń sọ fún wa, irú ọyìn náà lẹ́ ń pa fún wa. Ibo la wá fẹ́ lọ? Fún àwọn tí wọ́n sí Nàìjíríà tí wọ́n àrùkọ́ àwọn kókó ti bọ́m̀bẹ̀, àwọn ẹbí wọn ti ń bẹ Nàìjíríà ńkọ́, àwọn ará ti ń bẹ Nàìjíríà ńkọ́, àwọn ọ̀rẹ́ tó wà Nàìjíríà ńkọ́, gbogbo àwọn táwọn bẹ́ẹ̀ ńkọ́, ibo la wá rí sálọ, ibo la rí sálọ, àríbi kankan lọ.
ọlọ́run bá àlékè ọlá náà lọ́ba tá à ń bẹ̀ tá a jókòó tì ẹ dákun bàbá wa Ahmed Bọ́lá Tinubu ẹ ràn wá lọ́wọ́ ẹ bá wa jókòó pẹ̀lú àwọn èèyàn wọ̀nyí ẹ mọ̀ ọ̀nà tí ẹ lè gbà reach wọn ẹ bá wa rò wọn nǹkan tí wọ́n bá fẹ́ ẹ bá wa fún wọn ẹ má jẹ́ ó jẹ́ wípé ìbànújẹ́ náà láwọn nọ́ọ̀sì ní gbogbo gbà tá a bá ti rú pé bóyá bí a fẹ́ ṣe nǹkan dùnú ìbànújẹ́ tí ó wà lágbára ẹ wo àwọn ọmọ nínú àwọn tí wọ́n kó yẹn ẹ wo bá ọmọ yẹn ṣe rí ọmọ ògbóǹdó tí wọ́n pè lẹ́yìn wà ní wọn ọmọ ọdún 4 ọmọ ọdún 7 ọmọ ọdún 10 ọmọ ọdún 11 èyí tó jọmọ tó dàgbà jùlọ wọn 16 years nínú àwọn ọmọ tí wọ́n kó lọ a fi ọlọ́run ọba bẹ̀yìn ẹ ràn wá lọ́wọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ayé Al-Qur'an tó wọ́ ọba àlekẹ́ ọláwí oníṣẹ̀lẹ̀ tí ń ṣe lórí wa ní ojoojúmọ́ yìí ẹ wò bá ṣe ń lo ìfẹ̀yìntẹ̀ ní ìfàyàbalẹ̀ níjọ́ àní ṣòro nígbà kan àní problem tá a bá wò lẹ́mìí pé èmi yìí ní ìgbà kan wallahi ta'ala mo búra lórúkọ Ọlọ́run mo lè decide pé mo fẹ́ travel tó jẹ́ pé àkókò òun ni màá ti kọ̀ yín sì gbé mọ́tò láti Ìbàdàn wọnú Àbújá lóru màá ti calculate time màá ti wò ní pé 12 hours ó ní màá fi rìn láti Ìbàdàn wọ Kánò yín sì gbéra láago 3 òru yín sì dé Kánò láago 3 ọ̀sán wallahi bí mo ṣe máa ń nìyẹn ní gbogbo òru yìí ibi mo lọ yẹn bá mi balùwẹ̀ dé ní gbogbo òru yìí tí mo bá wá ń lọ lójú ọ̀nà tí ọlọ́pàá bá dá wa dúró bóyá rí mi tí mo ń ka Quran àbí wọ́n rí mi tí mo ń ṣe tẹ̀sùbá ní tí wọ́n ṣe ń gbé ajẹ́ assalamu alaikum inshallah no problem wọ́n bá ní kí driver ní ma lọ àtó bẹ́ẹ̀ ma báyìí wọ́n bí wa dáa mọ́ in fact ní ọ̀sán gan Ọlọ́run ní yọ wá ní àìpẹ́ yìí mo gbéra kúrò ní ọ̀nà Ìsẹ́yìn mo ń bọ̀ láti inú Ṣakí àwa dé Ìsẹ́yìn lásìkò tí yóò ti sùn wallahi Ọlọ́run ló yọ mọ́tò wa mo sọ fún driver pé má dúró torí pé wọ́n ti kàn wá lára wọ́n ti bí mọ́tò tí mo gbé dání sí strong tó Lexus ńlá ni mo gbé dání V8 òní mo gbé dání bí mọ́tò yẹn sí strong tó àti bá a ṣe ń sáré tó lójú ọ̀nà yẹn wọ́n make attempt láti attack wa lẹ́yìn wọn àti mo ní mọ̀ sá lọ mo fọlọ́ bí o mọ̀ sá lọ mọ́jú wọn tí wọ́n bá mọ́tò di àrùn tí wọ́n tó ṣe o ọlọ́mọdé àwọn ìbàdí tí wọ́n bá ṣe ìrẹ́tọ̀ fún wa kò sí dáṣe inú Nàìjíríà yìí náà ni láàrin sẹ́yìn adésẹ́yìn akọjá àwọn kìíní bọ́ǹsì tó máa ń bẹ lójú ọ̀nà ẹ̀ òun la kọjá ẹ̀ ǹdẹ́ káwọn bọ̀ lọ́nà tó straight òun ni wọ́n attack wa Ọlọ́run bá ló yọ wa inú Nàìjíríà táwa nìyẹn ẹ jọ ẹ dákun Ọlọ́run bá lékè Ọlọ́run ní padà lẹ́yìn ẹ̀yin House of Senate House of Assembly ẹ̀yin presidency gbogbo yẹn ràn wá lọ yín gómìnà àmọ́ yìí kúlọ̀ náà lọ́ba tí máa ń rẹ̀ wú lọ ṣùgbọ́n nítorí kí ló lè tó olólùwà ṣe máa ń yan olórí fún ni torí kí ló lè lálàáfíà olólùwà ṣe máa sọ pé òkè ẹni olórí torí pé ìlú tí ọba lólórí kò lè tó àmọ́ tó jẹ́ pé àníyàn yìí tẹ̀ lè di wa ní Nàìjíríà ó dọ̀tí débi pé oríṣiríṣi mùsíbà olúwa wọlé wa bá wa nínú ìlú tó lọ́ba tó níjòyè ẹ dápẹ́ ẹjọ́ ẹ̀rọ wa lọ́wọ́ a sì ń bí àwọn tí olówó bá lè tó láńkí wọ́n lè olóhùn bàbá ròyìn ìṣàánú wa gbogbo àwọn innocent people yìí àwọn ọmọ kéékèèké àwọn tó dé pé borí òkè ní tíṣà ń gbà ó dá isi owó wo ni tíṣà ń ṣe kò sí tí tíṣà ń gbà ìjọba ogun olè tọ́jú tíṣà ká tó sọ pé àwọn private organization Ọlọ́run nìkan lọ́ba tó lè sẹ̀san iṣẹ́ tíṣà fún ẹni tó jáde ẹni tá àwọn yìí máa jẹun kúrò lé láàárọ̀ ó lè má ní nǹkan kan fílẹ̀ fúyàwó àtọmọ ẹ wo yí àwọn èèyàn yẹn principal vice principal àwọn teachers àwọn students nínú iléèwé ìpayà ti wá lágbára débi pé àwọn ọmọ wa lè dúró ní school mọ́ béèyàn bá wo gbọ́mọ̀ sọ́n sí àwọn ọmọ lè dúró ní school káàkó máa pariwo ní pé ń bá wọn wo àyà wọn já wo ẹ̀rù ń bá wọn wo ẹ̀rù àbá everybody ọba tó ní wọn ò ní padà lẹ́yìn kò ní padà lẹ́yìn àwọn náà ẹ ṣàánú ẹ̀yin ìjọba ẹ ràn wá lọ́wọ́ Ọlọ́run onítẹ̀kùn fitna lẹ́dí láti sí bá nàlẹ́dí náà fọ́lá mú mi nǹkan ká sọ Olúwa ní ẹgbẹ̀rún fìtínà tó jẹ́ pé tó bá dé àwọn tí wọ́n sì sábà bí fìtínà yẹn nǹkan kọ́ ló máa bá ẹ̀yin ọba ṣe ń sọ̀rọ̀ yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ ń ta fẹ̀mí sí nígbà tí bàbá Tinubu di president ni pé ẹ̀mí wa ti balẹ̀ Nàìjíríà kò ní sí wàhálà níbo ti jẹ́ pé Tinubu ni àsìkò yìí ló wà lágbára ju bàbá ẹ ràn wá lọ́wọ́ àsìkò yìí ìpayà pọ̀ bẹ́ẹ̀ wàhálà pọ̀ ìdààmú pọ̀ àìnífàyàbalẹ̀ pọ̀ àsìkò yìí gan láyà Kùránì yẹn ló wà ń ṣe tọ́lọ́ ní bára ọ̀sùn láì náà ṣètọ́ lọ́rọ̀ jìn tó wà ní ìfọ̀rọ̀bà wọ́ọ̀kù mọ́sàlá ń kọ́ ìyàtẹ́ kánẹ́t àbí nàtàmù nàgínà tó wà ní àti àrísìkò wa ọ̀rọ̀ gánà mi kò lè mọ̀ká ó ní wà káfà láti bí àní ọmọ ìlà fàdákà àwọn olùbásà jù wal khawf àbí ìlíbásù jù wal khawf aṣọ ọ̀páyà àti bẹ̀rù àti fìtínà àti wàhálà lélẹ̀ àbí zaman هذا الزمان زمان الجوع زمان الخوف زمان الخوف àsìkò ọ̀páyà rèé àfikún ọmọ ọba àlejò ọlá tó ní wá kó jọ kó bá wa sọ ìpayà yẹn di ìfàyàbalẹ̀ Ọlọ́run kó jọ kó mọ́ fòrò wa ẹ dákun bàbá ẹ ràn wá lọ́wọ́ ọba tó ní yìí ò ní padà lẹ́yìn yìí nítorí jẹ́ nǹkan nídìí láàrin àwa pẹ̀lú ní onáni àti ní tẹ̀gbẹ́ lórí ìjọba ẹ bá wa jókòó lórí fìtínà tí tójú wa kan Nàìjíríà yìí ẹni tí ọba níwà wo òun làwọn onímì tún sí ẹni tí ọba níwà aṣọ oní ọmọ tẹ aṣọ mọ́lẹ̀ tí ó mọ yí aṣọ mọ́nú ẹrù fọ ẹnìkan ò ní níwà aṣọ kẹrù mọ́ bá tó bá rẹ̀ tó yà wà aṣọ yìí Ọlọ́run ní fa aṣọ wáyà oríire wa ìdùnnú wa ọ̀la wa ó náà làwọn ọmọdé yìí condition wo la mọ̀ táwọn yìí wà condition wo la mọ̀ táwọn teachers yẹn wà bóun la sì mọ̀ tí kálukú ń bẹ báyìí and nítorí ṣẹlẹ̀ yìí ẹni ọkọ rẹ̀ bá kú nìkan ó ní ẹni yọ balẹ̀ ẹni kankan balẹ̀ ẹni kankan balẹ̀ àfẹnití ọba nílà káì ó ní ọ̀rọ̀ wípé ẹni kìíní kan tó jẹ́ pé yóò ti di kalẹ̀ láti aago kan tí ọwọ́ wà lórí ìjókòó báyìí ẹni ó lè ṣe náà fi làwọn ṣe nígbà tá a bá ní nǹkan mi ẹ dákun Ọlọ́run ní padà lẹ́yìn